Ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí máa sọ kòbákùngbé-òkú ọ̀rọ̀ ṣọwọ́ sí ìjọba àpapọ̀. Wọ́n ní ó ṣẹ̀ṣẹ̀ hàn dájú gbangba wípé ọ̀rọ̀ Nnamdi Kanu, ìyẹn adarí ẹgbẹ́ ikọ̀ IPOB, àti ọ̀rọ̀ olóyè Sunday Igboho kì í ṣe ojú lásán. Ohun tó sodo síbẹ̀ ó lágbára ju bá a ṣe lérò lọ. Ó fẹ́ jọ pé ìjọba àpapọ̀ mọ̀ọ́mọ̀ fi ìyà jẹ àwọn èèyàn náà ni, nítorí àwọn méjèèjì yìí lọ̀rọ̀ wọn fẹ́ dọ́gba. Kì í kúkú ṣe wípé wọ́n gbé ìbọn tàbí ba dúkìá ìlú jẹ́ tàbí pa àwọn èèyàn lẹ́kún tí wọ́n fi ń pè wọ́n ní ọ̀dàlúrú, tí wọ́n tún fi kélé òfin àwọn ẹ̀sùn olóǹkà onígun tó lé ní 5 kàn wọ́n. Àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà ní níṣe ni ìjọba fi ojú ọ̀nà lẹ̀ tí wọ́n ń tọ ìgbẹ́. Ọ̀kan lára àwọn tí wọ́n jẹ́ àgbà ọ̀jẹ̀ nínú iṣẹ́ ìròyìn àti ìgbóhùnsáfẹ́fẹ́, Rufai Oseni, wà lára àwọn tó bẹnu àtẹ́ lu ìjọba àpapọ̀ lórí bí wọ́n ṣe ń fààyè gba àwọn tí wọ́n jẹ́ ikọ̀ ọ̀dàlúrú àwọn jàǹdùkú agbébọn láti máa yan fanda káàkiri, máa ṣe bó ṣe wù wọ́n láàrin ìlú, àmọ́ tí wọ́n fi Nnamdi Kanu sí àtìmọ́lé tí wọn ò sì fààyè gbà láti jáde tàbí ní àǹfààní sí gbígba onídùúró rẹ̀. They are holding peace meetings with their weapons that are supposed to be illegal. But Nnamdi Kanu that protests about a matter or that did some things that agitated for the marginalization of people. But guess what? We have continued to put him in incarceration. Now his health is failing. Rufai nínú àlàyé ọ̀rọ̀ tó ṣe kọminú gidigidi o lórí ìwà tí ìjọba àpapọ̀ hù yìí. Yeah, but in the same country, bandits are holding meetings with governors, doing photo ops and the like. Is it that security agents cannot round them up as they are doing this peace meeting? Ó ní ó hàn dájú wípé a ní ìjọba pẹ̀lú ìrètí lórílẹ̀‐èdè Nàìjíríà, pé ìjọba mọ̀ọ́mọ̀ fẹ́ máa fi ẹ̀mí àwọn ará ìlú sínú ewu ni, àti wípé ìjọba ti sọ̀rọ̀ ọ̀hún di ẹlẹ́sìn òṣì ẹ̀sìn, wọ́n tún ti tọwọ́ òṣèlú bọ̀ ọ́. Sheikh Gumi will now go ahead and be urging dialogue with bandits. The same Sheikh Gumi that was the captain in the Nigerian army. Àmọ́ wọn ò yàtọ̀ sí amọ̀ọ́mọ̀ ṣe dànìdànì nílẹ̀ Nàìjíríà tó jẹ́ pé ìjọba ń fọwọ́ ra àwọn jàǹdùkú agbébọn lórí. Àwọn jàǹdùkú agbébọn tí wọ́n ń dẹ̀mí àwọn èèyàn légbodò, tí wọ́n ń ṣe ṣùtá fáwọn èèyàn, tí wọ́n ń rú omi ètò ààbò tó ń tòrò lórílẹ̀‐èdè yìí. Tẹ́ ẹ̀ bá gbàgbé wípé nígbà tí ikọ̀ elétò ààbò ọ̀tẹlẹ̀múyẹ́ DSS mú Nnamdi Kanu, àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn án nìwọ̀nyí. Àkọ́kọ́, wọ́n ní ó jẹ́ adarí ikọ̀ agbésùmọ̀mí IPOB tó ń dìtẹ̀ gba ìjọba nítorí òun gbóhùnsáfẹ́fẹ́ tó sì ń sọ̀rọ̀ tako ìjọba Nàìjíríà. Ẹ̀kejì ni pé Nnamdi Kanu dúnkokò mọ́ ìjọba Nàìjíríà pẹ̀lú ìpolongo pé kí àwọn èèyàn jókòó sí ilé wọn láì jáde. Ìkẹta ni pé Nnamdi Kanu kéde pé òun ni adarí ikọ̀ IPOB tí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà fòfin dè. Ìkẹrin ni pé Nnamdi Kanu ṣe ìgbóhùnsáfẹ́fẹ́ tó sì sọ fún àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ láti ṣe ìjàmbá fún àwọn ẹ̀ṣọ́ agbófinró ní Nàìjíríà. Ìkarùn-ún ni pé Nnamdi Kanu tún sọ fún àwọn èèyàn rẹ̀ kí wọ́n kọlu àwọn iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ Nàìjíríà. Ìkẹtàlá ni pé wọ́n kéde nípasẹ̀ ìgbóhùnsáfẹ́fẹ́ pé kí àwọn aráàlú máa jó ohun èlò ìjọba àpapọ̀ tó wà nílùú Èkó, eléyìí tó jẹ́ àtọ́kasí nínú ètò ìdókòwò pẹ̀lú iléeṣẹ́ ńláńlá nílẹ̀ Nàìjíríà. Ìkarùndínlógún ni pé Nnamdi Kanu gbé ẹ̀rọ rédíò Tram 500L tó sì gbé pamọ́ sí inú kọ̀ńténà ní agbègbè Obilisi Ụzọ níjọba ìbílẹ̀ Ihiala ní ìpínlẹ̀ Anambra. Èyí làwọn ẹ̀sùn tí wọ́n fi kan Nnamdi Kanu ṣáájú, tí àwọn tí wọ́n jẹ́ ikọ̀ elétò ààbò ọ̀tẹlẹ̀múyẹ́ DSS fi gbé lọ sílé ẹjọ́ kó tó di pé ìjọba àpapọ̀ fi ẹ̀sùn 6 mìíràn kún. Ẹ̀sùn 6 mìíràn yìí ni adájọ́ Binta Nyako tilé ẹjọ́ gíga sọ wípé láíláí òun kò lè buwọ́lu ẹ̀sùn olóǹkà 6 tí ìjọba àpapọ̀ tún fẹ́ fi kún èyí tí wọ́n ti fi gbé Nnamdi Kanu tẹ́lẹ̀.
àmọ́ láti ìgbà náà, láti ọdún 2021 ni wọ́n ti ti Nnamdi Kanu mọ́lé, bó tilẹ̀ jẹ́ wípé kì í ṣe wípé à ń ṣègbè lẹ́yìn ìwà tí Kanu wù yìí, bẹ́ẹ̀ kì í ṣe wípé àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà ń fọwọ́ ra lórí wípé ó ṣe dáadáa. Ṣùgbọ́n látàrí àwọn ọ̀pọ̀lọpọ̀ ìṣìpẹ̀, ọ̀rọ̀ àti àwọn tí wọ́n jẹ́ adarí ẹgbẹ́ ẹ̀yà Ìgbò tó ga jùlọ ìyẹn Ohanaeze Ndigbo, tí wọ́n ti gbéra ńlẹ̀ dìde lọ ṣe ìpàdé pọ̀ pẹ̀lú ìjọba àpapọ̀ láti dúró fọwọ́sọ̀yà wípé bí wọ́n bá yọ̀ǹda Nnamdi Kanu láti máa balẹ̀ wá jẹjọ́, yóò tọwọ́ ọmọ rẹ̀ báṣọ. Síbẹ̀, ìjọba kọtí ikún sí ìgbésẹ̀ yìí àti àwọn ọ̀rọ̀ yìí. If they release Nnamdi Kanu today, there will be 95% peace in the southeast, and that will affect the rest of the country. Lórílẹ̀-èdè Nàìjíríà nìkan ni àwọn jàǹdùkú agbébọn ọ̀dàlúrú tí ń rìnyàn fanda káàkiri àárín ìlú, tí wọ́n á tún kó aṣọ ẹbí sí wọn lọ́rùn, wọ́n á fún wọn lóúnjẹ, wọ́n á tún ṣe ìpàdé ìfojúrinjú ìfikùnlukùn tí wọ́n pè ní ìpàdé alálàáfíà pọ̀ pẹ̀lú ìjọba. Bẹ́ẹ̀ àwọn ọmọ ológun ò rí ohunkóhun ṣe, àwọn elétò ààbò ò rí ohunkóhun ṣe. Bí wọ́n bá tún rìnyàn fanda wá sáwọn ibi ìpàdé yìí, wọ́n á tún kó àwọn ọ̀já ogun dání tó lágbára, àwọn ohun tó yẹ kó jẹ́ ohun tí kò tọ́ lábẹ́ òfin tó yẹ kí wọ́n fi ṣìkún òfin mú wọn. Ǹjẹ́ ìrètí ṣì wà fún àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà ṣá pẹ̀lú ipò tétò ààbò wà lórílẹ̀-èdè yìí? Pẹ̀lú gbogbo ìṣìpẹ̀, ẹ̀bẹ̀, ìfikùnlukùn, ọ̀rọ̀ àmọ̀ràn àti àṣẹ ilé-ẹjọ́ láti dá adarí ẹgbẹ́ IPOB sílẹ̀, ìyẹn Nnamdi Kanu, pé kí ìjọba tú sílẹ̀ ní àtìmọ́lé ikọ̀ elétò ààbò ọ̀tẹlẹ̀múyẹ́ DSS tó wà láti oṣù kẹfà ọdún 2021 ní ikọ̀ àjọ elétò ààbò DSS títí adarí ẹgbẹ́ IPOB mọ́lé tí wọn ò sì fi sílẹ̀, ibẹ̀ gan ló ń gbà wá jẹ́jọ́. Ṣùgbọ́n lákòókò yìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ni wọ́n ti dìde. Lára wọn ni Ọmọyẹlé Sowore àti èkejì rẹ̀ Aloy Ejimakor, táwọn méjèèjì ti dìde láti fẹ̀hónú hàn pé fún ìtúsílẹ̀ Nnamdi Kanu, pé kí wọ́n fi sílẹ̀ pé kó lọ tọ́jú ara rẹ̀, ìlera rẹ̀ tó ti ń ṣòjòjò tó tún ṣàkìlọ̀ kó lè máa gbalé wá jẹjọ́. Èrò ọ̀pọ̀ tiẹ̀ ni wípé àbí ìjọba fẹ́ mọ̀ọ́mọ̀ gbẹ̀mí lẹ́nu Nnamdi Kanu ni? Ẹ jẹ́ á bójú wò ó. Bí ò bá jẹ́ bẹ́ẹ̀, kí ló lè mú kí ìjọba ilẹ̀ Nàìjíríà lajú sílẹ̀ fààyè gba àwọn jàǹdùkú agbébọn láti máa gbé ìbọn yan fanda kiri? Àwọn agbébọn tó ń pa àwọn èèyàn nípakúpa ni wọ́n ń yan fanda káàkiri ìlú, wọ́n ń wọṣọ ẹbí, wọ́n ń jókòó ìjókòó alálàáfíà. Ìjọba tún máa pẹ̀tù sí wọn nínú láti dẹ́kun dábọ̀ fiyèdénú fi àwọn èèyàn sílẹ̀ láwọn tí wọ́n yẹ kó fi ṣìkún òfin gbé, kí wọ́n fẹ̀yìn wọn tàgbá, kí wọ́n ṣe wọn ṣàkàṣàkà. Ní ìjọba yóò tún máa ṣe ìpàdé pọ̀ pẹ̀lú. Ṣé ẹ rántí pé kì í ṣe ìkíní kì í ṣe ẹ̀kejì tí ọ̀kan lára àwọn adarí ikọ̀ náà, ìyẹn Gumi, Sheikh Gumi, ti ṣe ìpàdé pọ̀ pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ ìjọba, ìyẹn àwọn aṣojú ìjọba. Kì í ṣe Gumi nìkan, àwọn kan tí wọ́n tún jẹ́ gómìnà gan dá sí ọ̀rọ̀ náà, táwọn kan náà tún dìde gẹ́gẹ́ bí aráàlú tí wọ́n lè tọ́ka ibi táwọn kọlọ̀rọ̀ sí ẹ̀dá yìí faraṣoko sí. Àmọ́ àwọn kòlàkòṣagbe ọmọ ilẹ̀ Nàìjíríà ni wọ́n ń palẹ́kún ní gbogbo ìgbà. Àwọn tí kò gbébọn, tí kò ta ẹ̀jẹ̀ èèyàn sílẹ̀, tó jẹ́ wípé látàrí ìnira tí ó ń kojú ilẹ̀ Nàìjíríà àti àìbalẹ̀ ọkàn àwọn èèyàn wọn ni wọ́n ṣe wò pé kí kálukú kẹ́kọ̀ọ́ ẹ̀ lọ́wọ́. Àwọn wọ̀nyí gan ni wọ́n ń nàka sí gẹ́gẹ́ bí ọ̀dàlúrú. Ṣé ẹ rántí pé olóyè Sunday Igboho náà ṣì ń lọ káàkiri wípé kí ìjọba yọ orúkọ òun kúrò lórí àkọsílẹ̀ orúkọ àwọn tí wọ́n kéde wípé wọ́n ń wá. Bẹ́ẹ̀, ìjọba ò tí ì gbẹ́sẹ̀ kúrò lórí àpò àsùnwọ̀n ìfowópamọ́ Sunday Igboho tí wọ́n gbẹ́sẹ̀ lé. Àmọ́ ohun tó ń kọ àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà lóminú jùlọ, tó sì ń bí wọn nínú gidigidi, ní bí ìjọba ṣe fààyè gba àwọn tí wọ́n jẹ́ àwọn ikọ̀ ọ̀dàlúrú gan ní pàtó, àwọn tí wọ́n ń dẹ́yẹ mọ́ wa, àwọn tí wọ́n ń fi wa lápè, àwọn tí wọ́n ń fòró àwọn èèyàn, tí wọ́n ń dẹ̀mí àwọn èèyàn légbodò lórílẹ̀‐èdè yìí, tí ìjọba fi wọ́n sílẹ̀ láti máa yan fanda kiri láì ṣe ohunkóhun. Kò lóǹkà àwọn ẹ̀mí
ni ó ti tọwọ́ àwọn ikọ̀ aṣekúpani yìí bọ́. Ṣùgbọ́n àwọn ikọ̀ aṣekúpani yìí láwọn ìjọba ń káṣọ sí lọ́rùn tí wọ́n ń bá ṣèpàdé pọ̀. Àwọn ọ̀dàlúrú yìí níbi tí wọ́n gbójú gbóyà dé, wọ́n tún sọ wípé àyàfi tí ìjọba àpapọ̀ bá lè yọ̀ǹda àwọn èèyàn àwọn tó wà lákọlò wọn ní àtìmọ́lé káwọn ṣe ojú fún ojú ní àwọn tó máa túwọ́ túkùn lẹ́yìn ọrùn àwọn kọ̀ọ̀kan tí wọ́n jẹ́ ọmọ Nàìjíríà táwọn ikọ̀ yìí ń fòró. Síbẹ̀, ohun tá à ń gbọ́ ní gbogbo ìgbà lẹ́nu ìjọba ni "We are working hard against insecurity. It's unfortunate. We are on top of the matter." Nígbà tí wọ́n bá ti pa àwọn èèyàn, èyí ni ohun tí ìjọba àpapọ̀ máa jáde láti wá wí. Ǹjẹ́ ìrètí ṣì wà fáwọn ọmọ ilẹ̀ Nàìjíríà tí wọ́n ń gbé lórílẹ̀‐èdè Nàìjíríà bí? Kì í ṣe wípé bẹ́ẹ̀ náà la ṣe kórìíra ilẹ̀ Nàìjíríà tàbí à ń pè láti dá ìjà ẹlẹ́sìn òṣèṣì sílẹ̀. Ṣùgbọ́n ọwọ́ tí ìjọba àpapọ̀ fi mú ọ̀rọ̀ yìí àti ìgbésẹ̀ lójú ọ̀gọ̀rọ̀ ọmọ ilẹ̀ Nàìjíríà ń jọ wípé wọ́n ti sọ̀rọ̀ náà di ohun tí wọ́n ń fọwọ́ ra àwọn ẹ̀yà kan lórí ju àwọn kan lọ, bíi pé wọ́n fẹ́ mọ̀ọ́mọ̀ fìyà jẹ àwọn kan dá àwọn kan sí o. Látàrí ìdí èyí ni àwọn kan ṣe gbìmọ̀pọ̀ láti ṣe ìfẹ̀hónúhàn pípè fún dídá adarí ẹgbẹ́ ikọ̀ IPOB sílẹ̀. Kí lohun tó fa èyí gan? Àbọ̀ èsì láti ọwọ́ àwọn ẹgbẹ́ àwọn oníṣègùn òyìnbó nílẹ̀ Nàìjíríà lórí ipò ìlera Nnamdi Kanu fi hàn wípé Nnamdi Kanu ní ipò ìlera rẹ̀ wà ní ipò ẹlẹgẹ́ báyìí tó sì nílò láti jáde wá gba ìtọ́jú alágbára kómi má bàa tẹ̀yìn wọ̀gbé lẹ́nu. Ẹgbẹ́ àwọn dókítà nílẹ̀ Nàìjíríà ìyẹn NMA tí ilé-ẹjọ́ pa láṣẹ láti ṣe àyẹ̀wò ìlera Nnamdi Kanu sọ pé ní ọjọ́ 23 oṣù kẹsàn-án ọdún 2025 ni àwọn ti ṣe àyẹ̀wò náà. Wọ́n ní àyẹ̀wò tí àwọn ṣe fún Nnamdi Kanu ṣàfihàn pé ó ní àwọn àìsàn wọ̀nyí: ẹ̀jẹ̀ ríru, retractive error, presbyopia, àìsàn ojú gbígbẹ, àìsàn kíndìnrín tó wà ní ìpele 3 àti àwọn àìsàn míì tó jẹ́ àwọn àìsàn alágbára. Nínú ìjábọ̀ wọn, wọ́n ní kí Nnamdi Kanu máa lo àwọn oògùn kan àti pé kó ṣe ìdádúró àwọn oògùn kan tó ń lò tẹ́lẹ̀. Bákan náà ni wọ́n ní kó máa ṣe àwọn nǹkan míì bíi functional endoscopic sinus surgery (FES) pẹ̀lú septoplasty àti turbinoplasty, excision biopsy of axillary lymphoma, cystoscopy àti orophlowmetry pẹ̀lú cervical spine MRI, relief of bladder outlet obstruction. Lópin ohun gbogbo, wọ́n ní àbọ̀ ìwádìí àwọn kò ṣàfihàn pé ó ní àìsàn tó lè ṣe àkóbá fún ẹ̀mí rẹ̀ àti pé ó lè máa tẹ̀síwájú pẹ̀lú ìgbẹ́jọ́. Wọ́n ní tó bá ń lo àwọn oògùn tí àwọn kọ fún un yóò mú kí ìlera rẹ̀ jí pépé ju ti àtẹ̀yìnwá lọ. Nígbà tí wọ́n sọ̀rọ̀ lórí ilé ìwòsàn tó wà ní ọgbà ẹ̀wọ̀n DSS, wọ́n ní ilé ìwòsàn náà ní àwọn ohun èlò tó yẹ láti fi tọ́jú Nnamdi Kanu, ṣùgbọ́n wọ́n ní ilé ìwòsàn náà máa nílò àwọn ohun èlò àtàwọn akọ́ṣẹ́mọṣẹ́ sí i láti fi ṣe àwọn iṣẹ́ abẹ tí wọ́n kọ sínú ìjábọ̀ náà. Ìjábọ̀ náà ní àwọn ìgbìmọ̀ 8 tó wà nínú ìgbìmọ̀ tó ń ṣe ìwádìí náà buwọ́lù nígbà tí Bala Muhammed Audu àti Benjamin Egbo tí wọ́n jẹ́ ààrẹ àti akọ̀wé NMA sì buwọ́lù ìjábọ̀ yìí pé ara Nnamdi Kanu le láti jẹ́jọ́. Àmọ́ ilé ìwòsàn yìí kò ní àwọn ohun èlò fún iṣẹ́ abẹ. Ilé ẹjọ́ gíga ìlú Àbújá ní wọn ò faramọ́ o wípé kí wọ́n tú Nnamdi Kanu sílẹ̀ láti máa lọ gba ìtọ́jú tó péye. Adájọ́ James Omotosho dá ìpẹ̀jọ́ náà nù lọ́jọ́bọ̀ ọjọ́ 16 oṣù kẹwàá ọdún 2025. Ó sọ pé àbọ̀ ìwádìí àwọn dókítà lórí àyẹ̀wò tí wọ́n ṣe fún Nnamdi Kanu fìdí ẹ̀ múlẹ̀ pé ara Nnamdi Kanu lè láti jẹ́jọ́. Gẹ́gẹ́ bí àbọ̀ ìwádìí tí ẹgbẹ́ àwọn dókítà ilẹ̀ Nàìjíríà ṣe, wọ́n ní ìwádìí fi hàn pé àìsàn tó ń ṣe Kanu kì í ṣe èyí tó lè la ẹ̀mí lọ. Ṣùgbọ́n ajàfẹ́tọ̀ọ́-ọmọnìyàn lórílẹ̀‐èdè Nàìjíríà Ọmọyẹlé Sowore, ẹni tó ń pè fún ìwọ́de ìtúsílẹ̀ Nnamdi Kanu,
bọ́ sórí ayélujára láti tako àṣẹ ilé-ẹjọ́ tí iléeṣẹ́ ọlọ́pàá gbé síta lórí fífi òfin de àwọn agbègbè kan fún àwọn olùfẹ̀hónúhàn. Ó ní kò sí ìdájọ́ ilé-ẹjọ́ kankan tó dá ìwọ́de lọ sí Aso Rock dúró. Sowore ló sọ bẹ́ẹ̀. Ó jiyàn pé àṣẹ ilé-ẹjọ́ kò ní ẹsẹ̀ nílẹ̀ rárá nítorí wọn kò gbé jáde ní orúkọ olùjẹ́jọ́ tàbí ẹgbẹ́ tó ń wọ́de. Sowore fẹ̀sùn kan iléeṣẹ́ ọlọ́pàá tó sì ní èké wọn hàn síta. Ó kéde pé ikọ̀ agbẹjọ́rò 115 ti wà ní ilẹ̀ láti tako àṣẹ ilé-ẹjọ́ náà ní kété tó bá jáde. Bákan náà ni Sowore kìlọ̀ pé àwọn kò ní fààyè gba iléeṣẹ́ ọlọ́pàá láti fi tipátipá mú ẹnikẹ́ni lásìkò ìwọ́de yìí. Wọ́n ní àwọn yóò ṣe ìwọ́de láti rí wípé wọ́n tú Nnamdi Kanu sílẹ̀ láti wá gba ìtọ́jú ìlera tó péye láti ilé. Iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà ṣáájú ti ṣe ìkìlọ̀ fún gbogbo àwọn ẹgbẹ́ tó ń gbèrò láti ṣe ìwọ́de lọ́jọ́ Ajé nílùú Àbújá pẹ̀lú àṣẹ láti ọwọ́ ilé-ẹjọ́ pé kí wọ́n súnmọ́ àwọn agbègbè kan ní olú ilẹ̀ wa Àbújá. Adájọ́ MJ Umar ló gbé ìdájọ́ yìí kalẹ̀ ní ọjọ́ 17 oṣù kẹwàá ọdún 2025 nínú ẹjọ́ nọ́mbà FHC ABJCS 2202/2025 tó wà láàrin ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà, Ọmọyẹlé Sowore àti àwọn mẹ́rin míì. Èyí kò ní gbà wọ́n ní ààyè láti ṣe ìwọ́de ní agbègbè ilé ìjọba Aso Rock Villa, iléeṣẹ́ ọlọ́pàá, ilé-ẹjọ́, agbègbè Eagle Square àti ọ̀nà Shehu Shagari. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá Benjamin Hundeyin nínú àtẹ̀jáde tó fi síta ní iléeṣẹ́ ọlọ́pàá yóò rí pé wọ́n mójútó òfin Nàìjíríà tó fààyè gba àlàáfíà lásìkò ìwọ́de pẹ̀lú àṣẹ ilé-ẹjọ́ àti ojúṣe iléeṣẹ́ ọlọ́pàá láti mójútó òfin. Iléeṣẹ́ ọlọ́pàá ń ké sí àwọn ẹgbẹ́ yìí tí wọ́n ń pè fún ìtúsílẹ̀ Mazi Nnamdi Kanu láti tẹ̀lé òfin àti ìlànà tí ilé-ẹjọ́ gbé kalẹ̀ fún wọn. Àmọ́ ó ṣeni láàánú pé ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà ni wọ́n sọ pé àwọn kò ní ìrètí àti àgbẹ́kẹ̀lé nínú ìjọba ilẹ̀ Nàìjíríà mọ́, àti wípé àwọn ò nírètí nínú ètò ìdájọ́ orílẹ̀-èdè Nàìjíríà nítorí ojúṣàájú pọ̀ púpọ̀, wọ́n sì ní ọwọ́ ń kọ wọ́n. Níṣe ni wọ́n fi ọ̀rọ̀ ètò ìdájọ́ àti òfin ilẹ̀ Nàìjíríà ṣe ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ káfìlẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì. Ṣùgbọ́n lẹ́yìn ìfẹ̀hónúhàn fún ìtúsílẹ̀ Nnamdi Kanu tí yóò wáyé ní ọjọ́ Ajé tí ń ṣe 20 oṣù kẹwàá ọdún 2025 yìí, a lérò wípé àtúnṣe alágbára yóò wà. Bákan náà ni ọ̀pọ̀ ń retí ìgbésẹ̀ tí yóò wáyé lẹ́yìn ìfẹ̀hónúhàn ìpè fún títú Nnamdi Kanu sílẹ̀. Àmọ́ àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà ti bẹ̀rẹ̀ sí máa sọ̀kò ọ̀rọ̀ sí ìjọba lórí àwọn jàǹdùkú agbébọn tí wọ́n ń fààyè gbà láti máa yan fàǹdà káàkiri ìlú láwọn tí wọ́n dẹ̀mí àwọn èèyàn légbodò. Wọ́n ní kí ìjọba àpapọ̀ tètè gbé ìgbésẹ̀ alágbára lórí ọ̀rọ̀ yìí kó tó di pé àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà wọn yójú padà. Ẹ láǹfààní láti fi èrò àtọ́júwòye yín ṣọwọ́ lórí ìròyìn yìí. Olúwarẹ̀mílẹ́kùn Elégbèdé ló ṣe àkójọpọ̀ ìròyìn fún ìkànnì Yorùbá Gidi TV. Bàbá Aládò ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara. Bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó. Bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa. Bí ṣòro bá fojú kan Bàbá Aládò, gbogbo gànàgànà ara àṣòro á sì balẹ̀ pẹ̀sẹ̀. Bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́. Kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí Ọlọ́run? Àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀? Tó ní dandan lá ọ̀run oṣù ní àparò kú sí. Bàbá Aládò fúnra ẹ̀ kún ọkọ̀ òkè. Ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀. Bàbá Aládò fúnra ẹ̀ ó ti dé láti abúlé Aládò, ìlú Olórìlé méje ní ìlú Ìbàrìbà. Ó ṣe pàtàkì kí o tètè kàn sí Bàbá Aládò. Wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé. Ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba. Lego herbal mixture àti Osconto capsule. Èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri. Ẹ máa pe Bàbá Aládò 08028121088. Dúpẹ́jọ́, ó yá dúpẹ́jọ́. Ọpẹ́
tán bá wọlé a ò ní ṣe tàwa lọ́gbẹ̀ wọn. àní bó bá ṣe pọ̀n mọ́ ló kà, bó bá ṣe pọ̀n mọ́ ló kà, bó jẹ́jà tàbí tí ń kó bọ́dún tuntun bá wọlé ká má ṣe tà wá lórí àìsàn o. ẹni nòdò tó ńlá ṣúgà jẹ̀dí ló máa pa á. dádì mami brothers sisters máa ronú mọ́. àní bó ní kòrò ọ̀la máa dùn máa ronú mọ́. bó ní kòrò ọ̀la máa dùn máa kí o máa kí. eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane. eré kí lọ́lọ́kadà fẹ́ sá ó tó máa bá plane. irọ́ ni. eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane. eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane. figagbága. pẹ́pẹ́ fúru mọ́tòmọ́tò ìwọ lọ tún ìwọ lọ sí wọ́n ń bọ́ sọ òkú nígbà ẹ̀gà tó ń yọ ikú pa á ń bọ̀ sí òkú èkó èyí tó ń jọrẹ́ mọ́lẹ̀. ọ̀rẹ́ mi mọ wọn ara rẹ̀ o wọn ara rẹ̀. eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane. eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane sáré. ọlọ́kadà tó ní mọ́tò ló jọ ń díje. bí wọ́n ti tẹ̀síwájú máa ló dọ̀g mo ní mọ́tò. ọlọ́kadà gbéyọ́ lọ́tún gbéyọ́ lọ́sì ó gbẹ̀yìn yọ ó. pẹ́pẹ́ fúru ọlọ́kadà ó lámọ̀ tó dáadáa. eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane. eré kí lọ́lọ́kadà fẹ́ sá ó tó máa bá plane. figagbága. ẹ̀bùn lórí kò gbàgídí ẹ̀bùn lọ̀rọ̀ sísọ fún mi. ẹ̀bùn lórí kò gbàgídí ẹ̀bùn lọ̀rọ̀ sísọ fún mi. mo dúpẹ́ ọgbọ́n orí eléyìí tí mo fi ń kéwì MC man bàbá mo jẹ́. Báṣùgbà máa wí o. ọ̀tọ̀ tún ní kọ́mẹ́dì tí mo fi ń dẹ́rìn pòṣónú. tí mo fi ń dẹ́rìn pòṣónú. eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane. eré kí lọ́lọ́kadà fẹ́ sá ó tó máa bá plane. figagbága. eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane.